ọ̀jọ̀gbọ́n àfà kan sọ yìí pé تلك آثار تدل عليه فانظروا بعده إلى آثار. gbogbo nǹkan ní erípaláyé ilé ayé ta wáyà wá ṣiṣẹ́ ni gbogbo ẹni tí ó bá wáyé tí ó bá ti ṣiṣẹ́ kò ní ṣẹ́kù ìtí ń mú èèyàn ṣẹ́kù láyé ní kó wáyé kó ṣiṣẹ́ ń bẹ̀ níṣẹ́ dáadáa àwọn tó wá ṣiṣẹ́ pọ̀ bí bàbá wa marhum Sheikh Mustapha Jáde-mọ́-kèfèrí Òṣùàlà àwọn tó ṣiṣẹ́ bẹ́ẹ̀ pọ̀ láyé àwọn tí lọ sí àwọn kù tó sì mọ́lọ́run tẹ́wọ́ gbaṣẹ́ wọn nǹkan ọ̀kan náà ni tẹ́ẹ̀dá gbọ́dọ̀ kíyèsí láyé báwo lọ sọ́ọ̀tì àníhàn àwọn ànábì ọlọ́run ọba ẹni ẹ̀sà ni wọ́n ẹni mímọ́ ni wọ́n ọlọ́run ló pè wọ́n lẹ́ni ẹ̀sà fúnra ara ọlọ́run ló pè wọ́n lẹ́ni ẹ̀sà ó wá kà wọ́n ó ní wàtílíkà. Hujjatuna atayna Ibrahim ala qawmi narfa'u darajatin man nasha'u inna rabbaka hakimun alim. Ó wá bẹ̀rẹ̀ sí fẹ́ máa kà wọ́n ó wá ní. Wa wahabna lahu Ishaqa. Ishaqa ẹ̀yà àkọ́kọ́. Wa Yaquba. Yaquba àdìméjì. Kullan hadayna wa Nuhan hadayna min qablu. Ó wá ní gbogbo àwọn tí ń sọ̀rọ̀ àwọn fún yìí. Gbogbo wọn hadayna pọ̀ fọ̀nàmọ́ wọn. Wa Nuhan hadayna min qablu. Wọ́n á fi ọ̀nà máa nú àṣíwájú wọn. Wa min zurriyyatihi Dawuda. Nínú àwọn àrọ́mọdọ́mọ wọn pọ̀ fọ̀nàmọ́ wọn nù wọn ni Dáúdà wà. Wa Sulaymana. Sùlẹ́mánà wà. Wa Ayyuba. Ayúbù wà. Wa Yusufa. Yusufu wà. Wa Musa. Musa wà. Wa Harun. Haruna wà. Wa kadhalika najzil muhsinin. Kazalika najzil muhsinin. Bí ìṣẹ̀lẹ̀ fáwọn ẹni ní Ọlọ́run ní sọ pé mèrè ni wọ́n. Wa Zakariya. Ọlọ́run Zakariya wà. Wa Yahya. wà. Wa Isa. Wa Ilyasa. Ìyáàsì wà. Kullun minas Ó pè wọ́n salihin. lẹ́gbẹ̀ẹ́ fúwájú ọdún gbogbo àwọn tí ń sọ ìkúlù mìíràn sọ ìyìnà ẹni tí ń ṣe dáadáa ni wọ́n ẹni rí wọn lọ́dọ̀ àwọn ọlọ́run. Wa Ismaila. Ismaila wà. Wa Ilyasa. Wa Yunusa. Wa Luta. Wa kullan faddalna ala al-alamin. Ọlọ́run gbogbo àwọn tí ń sọ fún ọgbọ́n wọn dá lọ́lá lérí ayé. Wa bi abaihim. Ọlọ́run kọ̀ wá bẹ̀rẹ̀ lórí wọn. Mírí àbá yìí, àsáwọn bàbá ńlá àwọn bàbá wọn ọ̀dọ́ wọn ní dáadáa yìí ti bẹ̀rẹ̀. Wa dhurriyyatihi. Ọlọ́run náà bàbá ní jogún ẹ̀ àwọn ọmọ wọn àwọn àrọ́mọdọ́mọ wọn ní bàbá wa Jágbọ́n Kèfèrí. Ọlọ́run mo bẹ̀rẹ̀ látọ̀dọ̀ rẹ̀. Mo tún bá délé àwọn ọmọ, mo ti bá délé àwọn ọmọ. Wa ikhwanihim. Ọlọ́run ní kí ẹ̀sán àwọn nìkan gbogbo àwọn ọmọ ìyá wọn, ọmọ ẹ̀gbọ́n ni, ọmọ àbúrò ni, ẹ̀nà ni gbogbo wọn ni wọ́n sì bí, gbogbo wọn ni wọ́n fọ́nà mà, gbogbo wọn ni wọ́n dá lọ́lá, gbogbo wọn lẹ́ni rè. Wajtabaynahum wa hadaynahum ila siratin mustaqim. Ọ̀nà ni ìtọ́bẹ́ náà wọ̀ sàwọn lẹ́sà. Wa hadaynahum ila siratin mustaqim. Sirati mustaqim. Ọ̀nà tọ́tọ́ ojú ọ̀nà gidi ni mo gbé wọn dé. Dhalika hudallahi yahdi bihi man yasha'u min ibadihi. Ọ̀nà tó lè gbọ́ náà nìyẹn ọlọ́ọ̀bá gángan. Ọ̀nà tẹ́mi fi mọ àwọn tí mo bá fẹ́ nu ẹrú mi. Wala yasraku. Ibi tí lọ nù. Bó ṣe pọ́nmọdé tó yìí, tó pàtàkì wọn tó yìí, tó ní gidi nínú èèyàn ni wọ́n. Ó ní lọ àṣírà fún. Wala yasraku. Ọlọ́run bá fà tó ẹrù wọn wò tí mo bá pé wọ́n ṣe bọ́ ń bẹ̀ ni. Labitani ma kanu ya'malun.
ọlọ́run bẹ́ẹ̀rù ń ṣe tó yóò sì dànù. títí ọ̀bẹ lómi sẹ́kù ló ó mú nǹkan mi mọ́ lọ́wọ́ báríkà tóbi. bí a bá fi nǹkan mi kún ni wò ní kù. aláìwò ní kù. ẹnu ilé tọ́lá wa ṣe lẹ́sà láyé yìí ilé afá nílò kan ní. ẹ máa rí bẹ́ẹ̀ lẹ́ẹ̀ka sí i. ẹ máa rí bẹ́ẹ̀ lẹ́ẹ̀ka sí i. والله يعصمك من الناس لا تخاف دركا ولا قوة إلا بالله العلي العظيم. wọ́n yẹ mú fẹ́ kí ló dé ní. nítorí wọ́n rí náà. bí a ṣe lè òkun ó polówó bàbá fún wọn bí tó lọ́hùn-ún tí wọn ò bá rámì tó yẹ wọn ó rí wọn ò ní kí bàbá náà. wọn ò ní ọgbẹ́ ẹ̀kọ́ lẹ́tà tí wọ́n á pé ntọ́sẹ̀ lónà ni ó ṣẹlẹ̀ wọ́n mọ̀ kí yóò dìtàn. mo sì máa kà á náà nì. tó wọ́n á máa pé ìjọba dìtàn ń ayé ọmọ á wò pé kí wọ́n ń pọ́nlé lára rẹ̀ kí ló ṣe. wọ́n á rí i pé jagunjagun ni wọ́n ẹlẹ́sìn làwọn ṣe alimi jagunjagun ni wọ́n àfáà ni wọ́n onímọ̀ ni wọ́n. so gbogbo ẹ̀dá tó bá wá jẹ́ ṣiṣẹ́ láyé wọ́n máa ń compensate ẹ̀. wọ́n rí i pé ẹni yìí bẹ́ẹ̀ ti ròyìn ẹ̀ náà lába ẹ bá kì ẹ wá wọjọ́ ni. 1945. àwọn lábá fàdù ẹ̀jà wa lọ àwọn ò fàdù ẹ̀ wọ́n ń pe kíníkà ní tùrásí. lábá èyí ṣeré o. mo bá dọ́dọ̀ lábá wa ilé 1000 years ọba lọ́dọ̀ wọn wọ́n fèrè parẹ́ ẹ̀ lẹ́ pé tùrásí wà ní ìpìlẹ̀ wa ní kò yí kò gbọ́dọ̀ parẹ́ tùrásí yẹn ní. yaba ní kíni tùrásí ìpìlẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ bá ń jẹ́ òṣùwàdà ìpìlẹ̀ rẹ̀. tìlíkà bárù tẹ̀dúlù alẹ́ yìí. wọ́n dúró bàdà ìlàlẹ̀ àbárí. àbáyé wòye. tìlíkà bárù tẹ̀dúlù alẹ́ yìí. bàdà ìlàlẹ̀ àbárí. ìjọba jẹ́ pìlẹ̀ rẹ̀. àwọn tí wọ́n wáyé tí wọ́n ṣe eré fọ́lọ́run wọ́n wáyé wọ́n ṣe jihad wọ́n ṣe wàhálà fẹ́ sí i ọlọ́run èé pa wọ́n rẹ́ tó bá ti fi mímọ́ ṣe. òun lọ sí àwọn bàbá kù. àwọn náà wá ṣe pé a sì yí. àwọn bìtìrìkà kọ bìdọ́ àti. bìdọ́ àti kúrú dàtì lẹ́yìn. òun lè yí tí wọ́n ti fà padà òun péjọ ẹgbà ọtí. Rúdàtì lẹ́yìn kó. àwọn tó bí àwọn ọba ńlá wọn láwọn àṣepamọ́ kan bí ẹgbẹ̀já dá padà fún yín. bí àwọn bàbá gbà inú ọba tí wọ́n jẹ́ ńlọrin tí gbogbo Ìlọrin mà yí pé ọba ni àmọ́ wà ní Ọlọ́run ni ọba Abdulkadir ni. àwọn ni wọ́n ń pè ní báwa ọba Abdulkadir ni òun lọ́ba tó kí ní nínú ta tí ọ̀sán àwọn máàmù lé ó sì bọ́ bẹ́ẹ̀ gbà pàfà ní ọba Abdulkadir ni. bàbá ẹni náà lọ́wọ́ fún bàbá wa ń bí ní wàsíkà pé wọ́n á fún wọn wàsíkà lásán wọ́n wá tún fún wọn lóyè Amirul Mu'minin. àwọn náà wá dá padà fún bàbá tòní pé ẹ bá kí bàbá tá ẹ bá délé èyí ní jíṣẹ́ o ẹ wà kò ní ní wéètì báwọn yà pọ̀lọpọ̀ ojú
mo rà àwọn ọmọ yín kan bẹ́ẹ̀ wọ́n ní gbé fún wọn dà ọlọ́gbọ̀n ẹ wá kó di ìtàn yóò di ìtàn ní ẹ wá gbé fún àwọn náà wá gbà á sì gbé bóyá ní sí ti fi dédé ní abá dé tọ bàbá àwọn bàbá wa ní Kòròdú àwọn àgbé tàn wá padà àwọn náà àgbé lẹ́tà wá padà àwọn náà wà rí bí a bá ti rí ó ní bára wọn ó ṣèṣe orí àti kí wọ́n kíkù ìpìlẹ̀ nu pé àwọn àgbàlagbà ṣe wọn ní. Bàbá tó ṣe gbowó dáadáa kalẹ̀ fún yọ́lọ́mbà kẹwọn o. Wọ́n ṣe rí ẹ̀yin lè rí kẹ́yìn níbi àní bíbí ẹ lè rí kẹ́yìn pé àní pilẹ̀ ẹ lè rí kẹ́yìn pé èyí tà ń ṣe yìí abandé ni o. Náà ẹtí bàbá wa jágbọ́n ìwé wá dálẹ̀ káyọ̀káyọ̀ mọ àgbàlagbà ní ṣe kódà gbogbo àwọn àgbàlagbà wa nílọrin gbogbo ayé náà máa ń ṣe wọn sẹlẹbírẹ́tì ọjọ́ ni kí la wá lè pe káyọ̀káyọ̀ gan nínú ẹ̀sìn àbí númà pé káyọ̀káyọ̀ kí la lè pe àṣẹ́kọ̀ọ́ sí nǹkan kan tá a lè pe káyọ̀káyọ̀ kọjá àmì Ọlọ́run lápè àmì Ọlọ́run wa pọ̀ a máa ń tọ́ka síbi mẹ́ta síbẹ̀ ní kí n tó padà sí ní káyókáyó àmì Ọlọ́run l'Al-Qur'an àmì ni nítorí àmì tó jẹ́ lọ́jọ́ jásí pé njọ́ tọ́lọ̀ ń sàlẹ̀ tí wọ́n pé ẹ múrú ẹ̀ wá. Kùlà ìní jíjọ́ máa ti rí ìṣùwálì jìnnú aláyàtú bíbí sílẹ̀ àdàlùkùránì. Láyàtú náà bíbí sílẹ̀ wàlá ọkọ̀ ànàbàdú lìbàdí fọyín ní kòlì. Láyé jí ìdámà tí lè sù àlejì inú àlá. Àmì Al-Qur'an tí àdìjànú àtẹ̀yẹ̀tẹ̀ bá kóra yín jọ ìtọ́lọ̀ ń dápọ̀ àmọ́ ń tọ́jú ogún méjì wọn àwàlà ẹ̀mọ́ wọn ara wa. Nítorí ó ní tó òun dápọ̀ ó ní òun dá títí wọ̀yà lókùnmọ́ látara òun náà kó lóun dá tẹ́ẹ̀mà. Àmọ́ nu méjì inú tọ́dá ní méjì yẹn àdìjànú àtẹ̀yẹ̀ a máa ń fi nípa alágbára ni wá. Ọlọ́run wá ní àtàlìjànú yín wàlẹ́sù àtẹ̀yàn yín aláyàtú bíbísìlì Al-Qur'an. Ẹ wá kójọ láti pé ẹ fẹ́ mú Al-Qur'ani yìí wá. Láyàtú na bíbísìlì. Ọlọ́run ní kò ṣeéṣe ẹ̀ lè rí wẹ̀ mú wá o. Wàlá ọkọ̀ ní máa dùn lè bá a dé. Ó ní kódà bí apá kan bára apá kan lọ́wọ́ nù yín kò lè ṣe mú wa àìṣe mú apá ń já nìyí lọ́jọ́ sọ pé á sá. Àdàdìkìrú mùbárakù ní àṣàlìnà àbàtúláwù mùkìrú. Ọlọ́run ní àdàdìkìrú mùbárakù àṣàlìnà àmì ní Ọlọ́run ní ìní Ọlọ́run ní mo sọ kàrà àbàtúláwù mùkìrú. Sọ afẹ́kọ̀ọ́ ní sẹ́yìn apáàdé ẹ̀ lè kọ́ àmì nìyẹn nínú àmì Ọlọ́run nínú àmì bẹ́ẹ̀ lòrùn tá nẹ́bí ṣe ní àjò Isra wal Miraj àmì ní jásí àmì tó jẹun ipe ọjà mi lílọtọlọ àmì ní jẹ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ń bẹ àmì ní jẹ ìpàdé Ọlọ́run ń bẹ àmì ní jẹ ìrí gbogbo àwọn ànábì Ọlọ́run àmì ní jẹ nítorí ìsìnjáde Ọlọ́run ayé máa fi làákà ìwà káwọn pé sọpọ sí ìkó níbẹ̀. Afa'antum lahu munkirun. Àmì tó jẹ́ nǹkan yẹn kọ́nà ọ̀gbẹ́ ìtumọ̀ ànálẹ̀ yìí. Àṣìrọ́ bí abúlé ilẹ̀ ìlàmì lẹ́nu àṣírí ilẹ̀ ara mi lẹ́nu mẹ́tìrì láàbíkọ́ lẹ́bí bárakìnà ọ̀làwù lìnúríyàwó mi ní àyàtìná. Innahu huwa sami'ul basir. Àmì ní jásí inú àmì Ọlọ́run ní káyà kọfẹ kóbìnrin ọ̀rọ̀ kọ kọkùnrin orobìnrin nítorí ẹ mara yín bọ tẹ́lẹ̀ ẹ kà pàdé ni ọ̀tọ̀ níyàwó ọ̀tọ̀ lóbìnrin ọ̀tọ̀ lọ́kùnrin bí ìgbà tí nǹkan ṣẹ́jáde lógìgì
ẹ sì pàdé àṣẹ ọlọ́run ó sì dé bẹ́ẹ̀ ẹ sì jọ máa ṣe àṣẹ ọlọ́run ó sì dé bẹ́ẹ̀ yóò sì máa mú àmì jáde lára ẹ̀yin méjèèjì. wà mí ní àyàtì wà mí ní àyàtì nítorí inú nǹkan méjì lọ́lọ́run ti mú omi lọ́dàpọ̀ ló fi dìran ọlọ́run ní ilé ìtẹ̀mí ọlọ́run tí mo ṣe ní pé wàlẹ́bí kẹ́lẹ́kọ̀ọ́ mi lẹ́nu ìbàṣẹ́ra. nínú iṣẹ́ mi ni mo dá nínú ìmọ̀ ìbáṣẹ́ra nínú ìfàṣẹ ádámà látara abara tí mo wá dá mi. wàjà àlàhùn násàbà wá sí rà. ọlọ́run lára abẹ mo ti fọ́ọ̀mù ẹ̀ látara abẹ mo ti wá fọ́ọ̀mù kọ́ máa já mi násàbà wá sí rà. ẹ wá ń dìran ẹ ń dẹbi látara bẹ́ẹ̀ ni yóò wà ní pé afẹ́fẹ́ra lọ́kọ afẹ́fẹ́ra láya ọlọ́run ní fífẹ́ tẹ̀ ń fẹ́ra yín tẹ́ ẹ̀ máa bẹ́ẹ̀ ṣe ń bọ̀ tẹ́lẹ̀ tẹ́ kàn sẹ́jáde ọkọ ò ní í pé ìyàwó mi nì ìyàwó ò ní í pé ọkọ mi nì ẹbí eléyìí ẹni tí ọmọ tẹ́lẹ̀ yóò máa lójijì ẹbí ọkọ àtẹbí ọlọ́run lámì gígé wá mi ní àyà tì í. ànìkàrà kọlọ kún mi ní àmúlìkún àtiwájà ìlítẹ́sùnù ilé yá. àwọn àmì ọlọ́run ọba nípọ̀ àmínú àmì ọlọ́run ọba wá ní òru kíni. ànìkàrà. Farabalẹ̀. Nínú àmì ọlọ́run ọba ni wà á lò òru kíni káyókáyó. Àmì ni àmì ọlọ́run ọba ni nítorí Ànábì Mùsá alayhi salatu wa salam àmì tí Mùsá ṣe pọ̀ àmì tó lọ ń lo Ànábì Mùsá fún ọ̀pọ̀ ọ̀kan náà ní káyókáyó yìí àmọ́ ti lò ó fáwọn àmì kan síwájú bíi mẹ́ta àmọ́ lérí àmì tó lòun mẹ́tẹ̀ẹ̀ta àwọn lérí agbẹ́rì kan náà lọ́lọ́ ń fi lò ó sì lò nínú Kùránì àyà Kùránì lọ́tọ̀ọ̀tọ̀ ọ̀pá tí ń bẹ lọ́wọ́ Mùsá tí ọmọ bí ó ṣe lò Ọlọ́run kọ́kọ́ lò lọ́nà méjì olùfàǹjàràtì fàǹfàjàrà tí o ṣe ọkọ lò bẹ́ẹ̀ àwọn àfa àwọn ní tí àyà Kùránì bá délé ẹ wà á wò yí pé ntọ́ba mọ́lọ́run tó lùbárà kan bí tọ́lọ́run tó lùbárà kan bí kí ni ntọ́ fẹ́ lò bẹ́ẹ̀ ìgbà tó kọ́ gbélé yìí nì. wàlá mẹ́ta àlìjàmọ̀hánì. jàmọ̀hánì ó fi parí ọ̀rọ̀ ni má ti lọ bí jàmọ̀hánì lọ sí sùrátà àkọ́kọ́. jàmọ̀hánì yẹn inú àmì tí Mùsá tó lò láyé ni àmọ́ lọ sí sùrátù kínní àsọ̀rá ó rí kàràkàrà àyà 197 àmì mẹ́ta ló lò. àmì alákọ̀ọ́kọ́ ni mo kọ́kọ́ fẹ́ lò tá Ànábì Mùsá tọ́lọ̀ ń ṣe látara Mùsá àmì ní ń já sí ní Suratul Isra àyà 197 àmì ọlọ́run ọba ni ọlọ́run níwọ̀ Mùsá alayhi salatu wa salam nígbà tí wọ́n béèrè fún omi làwọn àjọ rẹ̀ béèrè fún ọwọ́ wà lédè àpáta ọlọ́run wá fẹ́ kọ́ dá ntí ń bẹ lọ́wọ́ rẹ̀ ipe wàhálà tó fẹ́ máa ṣe káyìí agbára wà tó lò tí ó sì máa jẹ́ kí ni àmì àwọ̀ ọlọ́run lérí nǹkan tí ó fẹ́ ṣe ọlọ́run wá sọ fún Mùsá ife. wàyí sásìkò Mùsá lẹ́kọ̀ọ́ mi yìí fàkúlì náà dìrì bí àṣọ kalẹ̀ àjára. ọlọ́run ní fàkùlì ọlọ́run ní rẹ̀ Mùsá pọ̀pá jí ń bẹ lọ́wọ́ rẹ̀ ni. ìdìrí bí aṣọ kàlẹ́ hájára. àpáta wájú rẹ̀ ń fi pọ̀pá ń nà. fàjára tí mi ní òsì ìsínà tá a ṣàràtà àìná. àwọn afáàní fàjára tí. mi ní òsì náà tá a ṣàràtà àìná. ọ̀fọ̀ páyà na àpáta ojúsùn omi 12 ó wá jáde ń bẹ́ẹ̀. kọ̀dé àlímọ̀kúlù náà sì máa ṣe àbà òun. níbi òǹgbẹ́ níbẹ̀ wọn ni wọ́n fẹ́ mú lọ́dọ̀ nípa fẹ́ mẹ́rẹ́kù fún wa níbi ojúsùn kọ̀ọ̀kan kó kálukọ́ máa mú mi ń bẹ̀ àmọ́ nígbà tó lọ fáǹfàjàrà tí ó wá kù mí ẹlẹ́ẹ̀kejì tó lò táwọn àáfàá tírèsì yí pé ẹyọ kan tó lè wọ́n yẹ kó ti tó kí ló dé tó tún gbé ẹlẹ́ẹ̀kejì wá. nítorí pé ẹlẹ́ẹ̀kejì wá ni pé ìdáhùn afáfẹ́ lò lọ́kàkà bẹ̀ ni pé ìgbà tó fi ọ̀pá
tó fi nà àpáta omi sun ọwọ́ gbé bàárà ẹlẹ́ẹ̀kejì wá. فأوحينا إلى موسى أن اضرب بعصاك البحر sọ pé ó sọ fún náà ni pé pọ̀pọ̀ wọ́n rẹ̀ ń fi nà àpáta. فانفلق farabalẹ̀ mọ́dà ọ̀rọ̀ mi. nígbà tó fi nà àpáta tó á di pé omi sun bẹ́ẹ̀ àwọn àfáà ní ìtóbi bàárà àtàkọ́kọ́ ni pé fàǹfàjàràtì mẹ́rẹ́kù ni àmì ni bó ṣe fọ̀pá náà gbá agbára lómi yẹn fi jáde kò ṣeé mu fún wọn. ọlọ́run nígbà tí ò ti ṣe é mu yẹn ó tún dọ́pọ̀ padà lẹ́ẹ̀kejì ni ọ̀pá ẹ̀wọ̀ rẹ̀ wọn náà wá tún wá dá a padà lẹ́ẹ̀kejì kọ́ máa jẹ́ kí ni àmì náà ni ó tún jẹ́ padà ó rí mbẹ́ 68 ṣọ́ọ̀ṣọ́ra náà ni. وأوحينا إلى موسى أن اضرب بعصاك البحر فانفلق فكان كل فرق كالطود العظيم وأسلمنا ثم الآخرين. mo fẹ́ lu kọ́ wọn wáyé bá kọ́ra àdìpọ̀ lọ àyà 60 nítorí méjèèjì sọ̀rọ̀ ń bá lò lákọ̀ọ́kọ́ yóò tún lò padà lẹ́ẹ̀kejì kó tó wá lè fi ìdí ọ̀rọ̀ múlẹ̀ àfi kó o mú méjèèjì ń tọ́ fẹ́ lò níbẹ̀ kọ́rọ̀ kólẹ̀ ọ̀rọ̀ yóò lè yanjú ọ̀rọ̀ níbẹ̀ yẹn omi ò ṣe é mu nítorí agbára tó gbá jáde kò ní ṣe é mu ọlọ́run lẹ́ẹ̀kejì tún dá ọ̀pá padà ọ̀pá tó fẹ́ dá padà lẹ́ẹ̀kejì ni lómi yóò tó ṣe é lè mu àkọ́kọ́ yẹn agbára tó wá. وقطعناهم اثنتا عشرة أسباطا أمما وأوحينا إلى موسى إذ استسقاه قومه أن اضرب بعصاك الحجر فانبجست منه اثنتا عشرة عينا. àpàtàbọ̀ ni wọ́n ibi mọ̀ ń lọ́nu. فانبجست منه اثنتا عشرة عينا. ó yàtọ̀ fún Fanfajarati. àmì ní méjèèjì fanfajarati bó ṣe fi nà báyìí ojú méjèèjì láwọn tóbi jáde wọn ò lè gbẹnu sí i ọlọ́run ló tún dé àpàdà ni tún dé àpàdà lẹ́ẹ̀kejì. Fanbajasati mínímù sínú dáadáa àìní. ọ̀pá rẹ̀ wọn náà ni kó tún fi nà àpáta yẹn padà ó gbà tó fi nà ń kọ́. Ọ̀dà àlìbàkúrú fanbajasati omi bá ṣe wẹ̀ ọwọ́ ṣe mú nígbà àmì ní méjèèjì ń já sí kọ̀pá òun náà ló lò lákọ̀ọ́kọ́ kọ̀pá òun náà ló lò lẹ́ẹ̀kejì nígbà wá dé lẹ́ẹ̀kẹta ọlọ́run tó ṣe lò lákọ̀ọ́kọ́ tó lò lẹ́ẹ̀kejì mu sọ ọmọ pé àpáta ló fi nà lákọ̀ọ́kọ́ omi ò ṣe é mu mo tún ní ọdá padà omi ṣe é mu tọ́jú ẹ̀ níta bá fi tán òsì àìsàn ọdún. níta bá fi sọ́ọ̀sì. àmọ́ sọ ọ́nù ìwọ́n tó máa ń ṣàdúrà gbòòrò ṣàkíyèsí èyí tó bá bọ́ náà mú fọ pé sórí gbà mú mú eléyìí dání. nìkan sí àsámì tó wá ká làsámì tiẹ̀ nù ọ wà tọ́jú ẹ̀. ọ̀pá ìhùn náà lọ́nà fún Musa àmì àkọ́kọ́ nígbà tó fi lódò àmì ẹ̀kejì ó tó fi lódò ọ̀pá ìhùn náà ló dàmì fún lẹ́ẹ̀kẹta ìjọ tó wá di pé jíṣẹ́ ọlọ́run ọba lọ Fìràwọ̀nà sàlẹ́jì wá dé Musa wá mọ̀bí tó fẹ́ gbà má ọlọ́run ní lónìí فلما ترى الجمعان قال أصحاب موسى إنا لمدركون قال كلا. ẹlẹ́kẹ̀ẹ́ta tí ó lò pọ̀ pánú. nígbà tí ọ̀rọ̀ Musa àtọ̀rọ̀ Fìràwọ̀nà tó wá dojú ẹ̀tọ́ ó sọ fún Fìràwọ̀nà kò gbọ́ Fìràwọ̀nà wá fẹ́ lágbára òun mú okòwò jáyàntì alágbára lòun
ìjọba lòun wọ́n tẹ Musa rí ìwọ̀n fojú ànáwó Musa toro ti tọ́ Musa rí ìwọ̀n sọ fún tọ́lọ́jọ́ náà sàlẹ́jì Musa ń jọ tí Musa wá dé bá ti sọ pé wọ́n náà. Awalamnu rabbika fina walida. Qala alamnu rabbika fina walida. Jésù àwọn àtọ́ ẹni ìwọ Musa. Walabista fina min umrika sinina. Wọ́n ti gbàgbé lọ́dún tó lò lọ́dọ̀ wa ni. Wa fa'alta fa'lataka allati fa'alta wa anta minal kafirin. Gbogbo ọmọ èké tó ṣe ọ̀ṣọ́ gbàgbé ni. Wọ́n Musa ní ẹ̀sà. Qala fa'altuha idhan wa ana minad dallin. Wọ́n láàrin tó mọ wà náà lọ jẹ́ sí mistake. ففررت منكم لما كبتكم ووهب لي ربي حكما وجعلني من المرسلين. Sínú ọ̀nà àfojú ẹ̀wọ̀ Musa, ibi ta ni Musa? Ó wá dìde àtàwọn àjọ ẹ̀, ayé fèsì Musa. Wọ́n wá tẹ̀lé Musa lọ. Nígbà wọn wá bá débi odò. قال أصحاب موسى Àwọn àjọ Musa wọ́n wá ń sọ báyìí pé. إنا لمدركون. Ọlọ́gá Musa wọ́n dé o lámùdìrà kùnà àwọn táàrí tí wọ́n ń bọ̀ yìí wọ́n bá wa tán. قال كلا. Kọ́lá kàlà àwọn àfa àwọn àṣà kíyèsí kí ló jẹ́ kí Musa sọ pé kàlà táyà rẹ̀ ò fi já. Ìtọ́jọ́ sọ bẹ́ẹ̀ táyà rẹ̀ ò fi já pé kò lè ṣeéṣe ìtẹ́bí òun kò sí inú ọ̀rọ̀ Ọlọ́run ti pàfọ́ọ̀mù fún orí. Àwọn àjọ rẹ̀ ti bèrè omi rí tó ní fi ọ̀kọ́wọ́ rẹ̀ ń nà pátá. فانفجرت. Kọ̀ǹfàjàrà ti là kọ̀kọ́. فانفجرت. Tómi lọ gbùù. Wọ́n ò tún rí i mú pé ọní fìlà pátá mo fìlà pátá omi sì wá lọ àmọ́ kò ṣeé mu Ọlọ́run ní. فانفجرت. Ọlọ́run tún fi nà á lẹ́ẹ̀kejì. Omi tún lọ lẹ̀wẹ̀sì omi wá ṣeé mu. Musa màkọ́lọ̀ ti pàfọ́ọ̀mù rí. Àmọ́ báwo ni tòní ọ̀jẹ̀ Musa ọ̀mà? Àmọ́ Fẹ́mi Akin sọ fún wọn yí pé kàlá. كلا إنما هي ربي سيهدين. Orúkọ lè rí bẹ́ẹ̀ Ọlọ́run ọba mi ọwá pẹ̀lú mi. فأوحينا إلى موسى. Àìnà ìlà Musa ẹlẹ́kẹ̀ẹ́ta ló ọ̀pá àwọn náà ni àìnà ìlà Musa ọ̀rọ̀ ránṣẹ́ sí mo fi wá yìí ránṣẹ́ sí. أن اضرب بعصاك البحر. Ṣé bó ti lò ó rí? Tó o fi lo àpáta tó mi yọ. Nígbà tí ò tún ṣe mú mo tún ní o fi lù ú padà. Ó tún ṣe mú ọ̀pá àwọn náà ló tún kàn lónìí. أن اضرب بعصاك البحر. Ọ̀pá àwọn náà ni kò fi ná omi nì. فانفلق. Ìdí àkọ́kọ́ omi fòyọ kò ṣe mu fáfàjàrátì nígbà tí ó ṣe mu ó tún náà pa padà. فانفجرت. Omi ṣe mu àmọ́ lónìí ta fẹ́ lò fún. فانفلق. Sínú odò òun ni kó pín méjì. وكان كل فرق كالطود العظيم. Odò bá pín. Ọ̀pẹ ọ̀ka wọn náà ni mùjísà lẹ́kẹ̀ẹ́ta tí ń jẹ́ àmì fún Musa nìyẹn. Ọ̀pẹ yẹn náà ló fi lòdù. Ọlọ́run fi lù ó sì pín sí méjì. Wọ́n á pín sí méjì tán. وأسلمنا ثم الآخرين. Ọlọ́run wá tún fi yọ náà ọwá súnmọ́ Musa. وأنجينا موسى ومن معه أجمعين. Ọlọ́run wá ya Musa àtàkọ́ tẹ̀lé Musa. Àwọn àfáà wá ní Musa. Ọlọ́run wá fẹ́ kọ́ ọmọ bọ́pá ń ṣe tó. Nígbà Musa kọjú odò tán, ọ̀pá yìí náà la lò. Odò pín. Ó wá fẹ́ lọ páń padà kódò fi padé padà. Ọlọ́run ló agbára ọ̀rọ̀ káyé mu. Nítorí mo ní tí mo fẹ́ lo pípé òun fún. Bóun fẹ́ dọ́gba padà tí ó fi hàn bọ́lọ̀ ní Musa dó tí mo fẹ́ lò fún ni yí pé. وأسلمنا ثم الآخرين. وأنجينا موسى ومن معه أجمعين. ثم أغرقنا الآخرين. Àdọ́kìlá àárín Ọlọ́run ní inú mo fẹ́ lò fún ni pípé tí mo ní ó pín òun mo fẹ́ kí fúlóòrù ọ̀tẹ́ẹ̀lì mi. Fídíò máa bá ṣe síra sínú odò kò lè lọ mọ́.
kí muso fọ̀pá na odò kó pín àmì ni. Inna fi dhalika. kí fílíọ̀nù bó ṣe lóhun tó nì tó fọ́ọ̀mù nì kọ́tẹ́ẹ̀lì sínú odò kọ́ má lè jáde mọ́ àmì ni lọ́jọ́ kọ́lọ́ wọn sọ yí pé o. Inna fi dhalika la'ayatan wa ma kana aktharuhum mu'minin. ọlọ́run mi ní gíásí ọkà pé àtàmù mi ní nígbàgbọ́ sábẹ́ ọlọ́run ni àmì ni káyókáyó ń jẹ́. nínú àwọn àmì ọlọ́run àmì ni bó ṣe jẹ́ pé àmì pọ̀ iná àmì bẹ́ẹ̀ náà lọ ṣẹlẹ̀ fún Yísá. ìjọ tí wọ́n béèrè ń tábàrà rẹ̀ ọ̀ká lọ́dọ̀ rẹ̀ lọ́dọ̀ Ànábì Ìsá alayhi salatu wa salamu. Aliyasati rabbuka yunazila alayna ma'idatan minas sama. Ìyàbára ẹ̀yẹ yìí sọ̀ka. Ibẹ̀ sọ́dọ̀ ọba rẹ̀ wọ́n lè sọ kún jẹ kalẹ̀ láti sánmà fún wa. Qala taqulla in kuntum mu'minin. Ìgbà yẹn ìjọba náà tẹ́ bá jẹ́ tó gbọ́ lọ́wọ́ ọba gbọ́. Qalu nuridu an na'kula minha. Wọ́n ní kò ju wàhálà akàfẹ́ tẹ́sítì. Ana kula mìnìyà kákà tẹ́sítì ọwọ́ lọ́wọ́ ọba rẹ̀ ká jẹ́ ń bẹ̀ ní ká máa bọ́wọ́ lọ́wọ́ ọba ṣe dùn lọ́bẹ̀ tó. Wa tatma'inna qulubuna. Ọkọ̀ owó sì lè balẹ̀ pọ́nà ránṣẹ́. Wa na'lama an qad sadaqtana. Káàsì mọ̀ kó o tọ́ ni ń tọ́ ń sọ. Wa nakuna 'alayha minas shahidin. Káàsì lè jẹ́ ni tí wọ́n wà náà tí ọmọ jẹ́rìí rẹ̀. Qala Isa ibnu Maryam Allahumma. Àwọn ànábì Ọlọ́run etí ẹ̀dá gbọ́dọ̀ kíyèsí nù. Gbogbo ànábì Ọlọ́run tó ṣe mérékù láyé wọ́n tì wọ́n débẹ̀ ni. Gbogbo ẹni tó bá ti palẹ̀ mọ́ mérékù irọ́ ni. Wọ́n yẹ kalẹ̀ mọ́ mérékù. Ìdáde yìí ń wo ìpalẹ̀ mẹ́. Yóò bọ̀ lógìgì náà ni tí wọ́n fẹ́ fi ọ́sẹ̀ sí pé sọ́dọ̀ ń bẹ lára rẹ̀ sọ̀rọ̀ ń sẹ́ lóòótọ́. Báwa náà bá mọ bí wọ́n yà sí mọ́ wọ́n á fèsì Ọlọ́run tó. Allahumma. Wọ́n náà bá fèsì Ọlọ́run wọ́n ní wọ́n Ọlọ́run ọba. Rabbana anzil alayna ma'idatan minas sama'. Ọ̀pọ̀ àwọn oúnjẹ afẹ́kọ̀ọ́ Ọlọ́run ọba kọ sọ̀ kalẹ̀ fún wa láti sánmà. Takunu lana idan li awwalina wa akhirina. Wọ́n máa lọ́dún fáwọn ẹni àkọ́kọ́ àtàwọn ẹni ìgbẹ̀yìn wa. Wa ayatan minka. Ó sì máa jẹ́ kí ni ayatan minka. Àmì lè yíwùn náà. Ayatan Nítorí minka. kìí ṣe pé nǹkan tó rọrùn. Báwo ni kò pọ́sibù ìbọn Ọlọ́run ti sọ́lọ́run jẹun ni tí ó wà mọ oúnjẹ ṣe. Àmọ́ àwọn tí Ọlọ́run rán wọn sí wọn gbogbo tí wọ́n máa béèrè lọ́wọ́ wọn tí ọ̀rọ̀ wù ní. Gbogbo tí wọ́n máa béèrè lọ́wọ́ àwọn òjíṣẹ́ nì wàláhì nǹkan tí yóò ní láti fi lè dá wọn lágara. Irú ẹ̀ náà tí wọ́n bí ànábì tó mọ gbogbo tí ọ̀rọ̀ wù ni wọ́n máa bí wọn jẹ́ nǹkan tànábì náà fún ọ. Nígbà tá a pè é ànábì Ọlọ́run tó rán sí wọn tí wọ́n fún wọn lọ́dà tó a pọ́ lọ́wọ́ ọba lọ́ba rán sẹ́lòótọ́ wọ́n á bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀. Wa qalu lan nu'mina laka hatta tafjura lana minal ardi yanbu'a. Wọ́n ní àní gbà kí ló ṣe pé wọ́n tiẹ̀ padà kò sídà rẹ̀ Lan nu'mina laka àní gbà fún ọsẹ́. hatta tafjura lana minal ardi yanbu'a. Nígbà tó fi ọ̀pá tó fi là pátá tómi wá yọ ń bẹ̀ fáwọn àjọ rẹ̀ tí wọ́n mú mi ní ìsìn wọ́n náà pàfọ́ọ̀mù fún akíṣẹ́lẹ̀ rú ọmọ sẹ́nu rẹ̀ ká máa mú ní ìsìn. Aw takuna laka jannatun min nakhilin wa Ṣé inabin. wá ṣe yíwọ̀n nìkan ó di ọlọ́gbìn ó wà ṣe fámì fún wa. Min Kọ́lá gbé nakhilin ẹ̀gbẹ́ wa kan inabin. èso ìnàbì ni ó wà ń bẹ̀ làbídùn ó wà ń bẹ̀ yóò wà lọ yóò tutù ní lójú wa ní ìsìn. Fatufajjira al-anhara khilala tafjira. Táwọn ìjọba tí wọ́n bá ṣe é bẹ́ẹ̀ wọ́n wà la páìpù sí láàrin wọ́n fi somi sí. Wọ́n ní bí wọ́n ṣe ṣe wọ́n náà wà la páìpù tiẹ̀ náà sí láàrin tó fi somi sí. Aw tuzikita as-samaa kama za'amta alayna kisaba. Tí wọ́n bá fẹ́ mú yẹn ṣe ọgbà oko làbídùn àbínàbì
sọ ọmọ yìí pé ó ní oṣù tí ewu kèsì ọjọ́ kan àwọn àdúgbò àti ìgbóyin náà làwọn fẹ́ máa ní gbogbo ẹ̀ ní ìsìnkú ṣe rí gidi àbíkẹ́ kò sì rí bẹ́ẹ̀. àwòtó sí kí tó sàmà kàmá sàmútàlẹ́ iná kí sàfà. bí a ṣe máa ṣe pop tí jáwé ẹ̀hún bẹ́ẹ̀ ni koríki sámà yóò máa sọ̀kalẹ̀ wá kọ́ ya dùn wá. àwòtá tí àbí la ìwálé màláì kàtìgọ̀ bí la. bí sámà náà bá wá lanu á wà ní yí pé ọlọ́wọ́ ọba rẹ̀ tó ń sọ fọ́nrán sẹ́ẹ̀lì kó síwájú gbogbo àwọn màláíkà tó ń sọ òun àtìmírílù àtìmíkáìlù ìsirahìlù àsàráìlù tó ń parọ́ òun kó wá tẹ̀lé. àwọn ẹ̀kún alákàbẹ́ ìtún mi sùkúrú bí. eléyìí ní kakọ́ èyí tá a máa létò gbé wò nígbèrú létí wa lẹ́ẹ̀kan náà ní ìsìnkú wọn kọ́lé kan fọ́tí ọjọ́ gíláàsì àwòsí ní sámà láàbí pé ilé Muhammad nìyà. àdárí kan fi sámà. eléyìí nìkan kọ́ lójú wa bá a ṣe dóòyìn náà lọ́ọ́ máa gun sámà lọ oògùn sámà oògùn lọ lójú wa báyìí. wàláhì. bọ̀bá gun sámà lọ tá a ti owó ń ta bẹ̀ lọ́wọ́ rẹ tó bá pàfọ́ọ̀mù rẹ àtúnígbà fún ọ. wàláhì númínà nínú kì í ga dátúná sílẹ̀ àlẹ́ iná kìtàbà nàkìrà. ọba gun sámà lọ lójú wa náà ní nígbàgbọ́ sí ọ títí tó fi gbé tírà tó lọ gbà lẹ́yìn wa ọwọ́ gbé tírà ń wá táwa kà fúnra pọ̀ lọ sámà lójú wa oṣù gba tírà dé. Subhana rabbi kuntu illa bashara rasula. nígbà bá a débẹ̀ ànábi ni ha. Subhana rabbi. Subhana rabbi ní ọlọ́run tẹ́ ẹ̀ Subhana rabbi. mọ̀kàrà ànúgbà ni. kóńtà bàtà illa bashara rasula wa ma mana an-nasa. ìyàbí ilé mi náà mọ̀kàrà ànúgbà ni ọlọ́run ní kí ló tiẹ̀ gbé kí ló kọ̀ fẹ́ yé èèyàn. ayuminu izija awuliuda. Ilé tẹ́ ìgbàgbà tábí dé wá bá yín ezija ọmọdéwúdé ọ̀nà àmàdé wá bá yín tábí ọlọ́run bá dé tí wọ́n bá wá gbà yóò wá kan ọlọ́run lára pé ó yẹ kẹ́ ẹ̀ lè gbà òun lọ́fà tó yẹ pé ìjọ tí àwọn tó wọ́n mọ wá dájú ọ̀rọ̀ pọ̀ jù àwọn onímọ̀ mi. lọ́jọ́ pé njọ́ wọn takò ànábì tábà ní ìsirayà takò ànábì ọlọ́run ní sóyísì bó ṣe wà yìí ni èmi mo àmì ní ọlọ́run wọn sọ fún pé ẹ̀yin wúlà má bà ní ìsirayà. ọlọ́run yẹ kú lọ́wọ́ àyàtàní ayé ẹlẹ́mọ̀ wúlà máa wúlà ní ìsirayà. àmì ọlọ́run ọba ni àmì ṣàdédé wa tó bá dójú ẹ̀ àmì ní ọjọ́ yẹn jẹ́ fún ànàbì Musa torí kò mọ̀nà àbáyọ mọ́ ó sì mọ̀ yí pé Fíráúnà giant ìwà akọ́lọ́wọ̀n sọ fún yí pé ọ̀pá tó lò láàkọ́ tó lò lẹ́ẹ̀kejì ọ̀pá náà ni kò fi la odò yẹn kó pín sí méjì ìwọ kọjá kọ́ máa já mi kí Fíráúnà tẹ̀rì kéwù náà máa já mi ìwà sọ̀kalẹ̀ yẹn ọjọ́ yẹn wá dọjọ́ kí ni táwọn bá ní Ísírẹ́lì wá wò yí pé ọjọ́ tá a máa sẹlẹ̀bírẹ́tì ni ọjọ́ dùnú ni àwa mùsùlùmí ká gbé káyókáyó wá àbá ni ànábì bá lọ́dọ̀ wọn ni lànábì wá ń bi wọ́n léèrè yí pé èyí tẹ́ ẹ máa ń ṣe yìí kí ni wọ́n ń pè kí ló dé wọ́n lọ́jọ́ tọ́lọ̀ ńlá àwọn Bani Israel tó lo Musa nírinṣẹ́ tó fi rẹ́síkìwò ọmọ Bani Israel ọjọ́ òun ni ọjọ́ táwọn ń sẹlẹ̀bírẹ́tì tó dọdún wà lànàbí wa sọ wọn pé tẹ́yìn bá ń sẹlẹ̀bírẹ́tì rẹ̀ tó bá jọdún wàhánà àkùbí Musa. àwa gan la wá lẹ́tọ̀ọ́ sí Musa jù yín lọ. àníbi àwọn ọmọ tó bá lọ kọ́ ló bá sọ̀rọ̀ dẹ̀ mí kìí ṣe asúra yìí nìkan asúra làwọn máa ń ṣe ọjọ́ kẹwàá káyókáyó ànábì náà wọ́n gbé tòun láti jọ ọjọ́ kẹsàn-án ni kọ́mọjọ́jọ́ ọdún kọ́mọjọ́jọ́ pẹ́ kọ́mọjọ́jọ́ tó pé a máa ṣe a máa fi rántí àwọn wo ni ànábì Mùsá tó là wá nínú ewu
làwọn àfáà náà bá débi pé kò àwọn tá a máa ń sọ pé à ń celebrate ìtẹ̀yàn máa celebrate méjì náà ni ọjọ́ àṣeyọrí àtọjọ́ ọ̀ṣẹ́gun ọ̀tá. ọba wu ọjọ́ àṣeyọrí rẹ láyé pé ò ní ọjọ́ àṣeyọrí kan ni ọ̀ràn tiẹ̀ ọjọ́ tá a bá ṣẹ́gun ọ̀tá náà bí Musa ṣe kọ́ńkà Fíríọ́nà yìí tọ́rẹ́síkíwà àwọn ọmọ Bani Israel wípé ọjọ́ ni. ọbẹ̀ kiri mi ayé mi lẹ́. ọjọ́ tá a rántí ni ló jẹ́ gbogbo àwọn àgbàlagbà tá a wá bá. àwọn ọmọ káyókáyó ní pàtàkì ní a bá pa ẹran léyà wọ́n jẹ tán o wọ́n mọ̀ wá yẹn ná eré àtẹsẹ̀ wọ́n bá di alẹ́ káyókáyó wọ́n wá gún yán eré àtẹsẹ̀ wọn ni wọ́n wá ṣe ní gbogbo yẹn wọ́n wá bá wọn jẹ́ pé kí ni wọ́n ṣe wọ́n ní káyókáyó òun ni ọjọ́ tí bàbá wa àgbàjáde májèfèrí ṣé Mustapha ọjọ́ òun làwọn gbé lẹ̀ báwọn àgbàlagbà wa náà máa ṣe ń lọ ni àwọn èéfì ṣeré ọjọ́ àdúrà ni wọ́n yàn náà fìlà rẹ̀ wọ́n ṣàdúrà rẹ̀ láti sọ́pọ̀ mọ́ ti Musa aleyhi salamu aleyhi salatu wa salamu ipe kí ni bó o ṣe là ń yọ̀ wù lọ́dọ̀ fìdíwó náà gbogbo ń tó kọjú àwa yìí náà làwa ń bẹ̀ ọlọ́run yìí sì gbà èyí tí wọ́n sì ṣe èmì ó ṣe déédéé ọ̀nà náà ni o ọ padà sí ọ̀tún láàmì tó kílẹ̀ kan ni o déédéé bí ó ti ṣe déédéé òun ni mo fẹ́ mọ àyà ìbẹ̀ ìwọ̀wọ́ gbẹ̀wò náà lọ́wọ́. gbogbo táwọn ànábà ṣe tó dáa táwọn Bani Israẹli ṣe lọ́jà ànábì ọkọ ṣe rẹ̀ èyí tá ànábì ṣe tí Bani Israẹli ṣe lọ́jà wò ní ọmọ kọ́sẹ̀ rẹ̀ lọ́ọ̀ ní gbogbo àwọn tá a wí yọ̀ náà. Ulaika alladhina hada Allahu. ó láwọn tí mo kàkà lẹ̀ fún ọ̀yá àwọn tí mo fọ̀nà mà ní wọ́n. Fabi udahum muqtadi. Fabi udahum. Muqtadi. Udahum nù. ọ̀nà máa Bani Israẹli àtọ́lọ́ fọ̀nà mọ́ wa níbi àìníjọ́kọ́jọ́ yọ̀ lọ fírì á sẹlẹbírẹtì á máa dúpẹ́ ànábì ní àwa la ní Musa jù yìí lọ ànábì ní àdúpẹ́ nígbà àwọn dọ̀tán gbogbo àwọn bàbá yìí wọn ò dáadáa lẹ̀ àbúrú àwọn wò yí pé Fabi udahum muqtadi. ọ̀nà àmọ́ àwọn tí wọ́n gbélé ẹ̀hún akákọ̀ọ́sì rẹ̀ náà nígbà yọ pé àṣeyọrí ni wọ́n ṣe àwọn àbàbá tí wọ́n á ṣiṣẹ́ yìí èyí táwọn fi di nǹkan múnú o. Àtàṣàbàwò ilà ń tẹ̀kúnú mi ìsìlá hùn. Iná tàṣàbò àbìrìjà lè fàlà hùn. ó bá tí wọ́n ti ṣe àwọn bàbá ara dá tí wọ́n ti ṣe yìí kalẹ̀ dé wa tó ní fi rí bó ṣe rí yìí gbogbo iye wọn lọ́dọ̀ Ọlọ́run. Gbogbo iye wọn lọ́dọ̀ Ọlọ́run. táwa fi wá dẹni tí ń rìn tí ń yan. Táwa fi wá dẹni tí ń rìn tí ń yan. tí wàhálà ò fi pọ̀jù fún wa lọ́nà mọ́. Tí wàhálà ò fi pọ̀jù fún wa lọ́nà mọ́. àti góbẹ̀. àtẹ̀gùn bẹ̀. àwọn kókó lọ́nà. gbogbo iye wọn. lérí àwọn olóore wa. àwọn àfa wa. àwọn àṣẹ Kàmálì. àwọn àfa wa. àwọn àṣẹ Ádámù. àwọn àfa wa. bàbá alágbàjì ní àwọn ńláńlá wọn déédé ni bàbá wa oṣù àlàyé náà wọn palẹ̀ wọn ọ̀nà gbogbo ẹ̀gún làwọn bá lọ́nà kúrò wọn ń sọ ní pé ojú Kòròdú nìyí tí a bá lè dá fọ́tò gba wọn ṣe jihadi padà fún wa a sunkún kò bí lọ fún tí wọ́n fara kí. tí a bá lè dá fọ́tò gbà náà padà fún wa a sunkún tó ká ní. fún wọn tó lè rí ẹ̀sìn fi múlẹ̀. tó lásìkò tí wọ́n fẹ́ gbọ́ nǹkan kan nù. àyàrá fún wa. àsìkò tí wọ́n fẹ́ gbọ́ nǹkan kan. wọ́n fẹ́ gbọ́. Sátí ó mọ̀ nígbà àṣà òun àdọ́rà. àwọn bàbá nǹkan tó lè fẹ́ sí múlẹ̀ bí a ṣe múlẹ̀ yá wọ́n fara kí o.
àìmọye ọmọ tó kú. àìmọye ọmọ tó kú. Allahu Akbar. àìmọye nǹkan wọn tó tán. àìmọye nǹkan wọn tó tán. àmọ́ àṣìwùtò àtẹ̀dínkùlù ìjánẹ́ta. ọlọ́run níbẹ̀ náà ló pa àlìjánnà yìí sì báwọn. wàlámà yàtì kún mọ̀sálù lẹ́dínà kálá omi gbàbìlì kún. ọlọ́run pa àlìjánnà náà ló jòkó ọkàn yìí sí gbogbo ọ̀nà tó bá wọkọ̀ tó àlìjánnà sí. ọba àtúnṣe àlìjánnà tọ̀hún ọba àtúnṣe táyé àlìjánnà tọ̀hún láwọ̀ tá a bá kú tán àlìjánnà táyé ni bó ṣe dà lónìí tá à ń gun mọ́tò ńláńlá tá à ń gbélé ńláńlá tá à ń wọṣọ ńláńlá tá à ń ṣe gbogbo ẹ̀ tó di yìí ọlọ́run ní sí àlìjánnà ló rò pé ìsìn láti wọ̀ bẹ́ẹ̀. wàlámà yàtì kún mọ̀sálù lẹ́dínà kálá omi gbàbìlì kún. màsàtì umul bàṣà wàdàrà. ọlọ́run náà ni wọ́n ti owó tẹ́ ìkàlẹ̀ dé wá. màsàtì umul bàṣà wàdàrà. wàdàrà méjèèjì túmọ̀ kan náà ni àmọ́ bí wọ́n ṣe ṣe wàhálà tó lọ́jọ́ lọ́wọ́ òpin lọ́tọ̀ọ̀tọ̀. ọlọ́run ní màsàtì wọn fara kí. albasa o. nígbà ń pè ní fara kí ní basáwù ìtì gbọ́wọ́ tẹni tọ́ ẹ pé yóò mi ka ilé kan náà yóò sì kú. wàdàrà o. wọ́n sì kọlù wọn wọ́n sì tún dúró. wàdàrà o ọlọ́run náà ní wọn ara níní tọ́jà ní pé yóò dé tàbí ẹni inú rẹ̀ ń dùn ó sì sunkún kò lé ní. wàsùlì sílù ọ̀nà yẹ̀kúrò rọ̀ṣùlù ọ̀lẹ́sìnà àmàlù máa wù mẹ́ta nàṣírùlá aláìní nàṣíràlá ìkọ̀rí. wàsùlì sílù sìrìsáàlì. ọlọ́run ni mo mi ilẹ̀ mọ́ wọn lẹ́sẹ̀ ilẹ̀ báyìí mo mí tó wá mí tìtìtìtì. àtàyẹ̀kù làrọ̀ súlù. ọlọ́run ni kò séyìí tí ọ̀bọ̀hún nu wọn gbogbo àwọn bàbá wọn ni wọ́n bọ́hún kò séyìí tó ní sí ọlọ́run tí ọ̀bọ̀hún nígbà tó dójú ẹ̀ ẹni wọ́n ń yọ̀ níta ìtọ́lọ́run sì náà ti ń dáwọ́ pẹ̀lú rẹ̀ ó sì jọ tí wọ́n ń wí. irọ́ nípa ọlọ́run ọ̀ràn kankan òkúrọ́ ni o èyí tó ẹ kó òun ló ṣètè fílẹ̀ kọ́ lọ bí tí yóò tún máa fara ní yóò máa dẹ òun nìyí níbo lọ́lọ́run rẹ̀ wá wá ọlọ́run ni mo milẹ̀ mọ́ wọn ní ẹsẹ̀. àtàyẹ̀kù làrọ̀ súlù. ọlọ́run ní títí tí wọ́n fi bọ́hùn ànábì bọ́hùn ọ̀gá wa ní ọ̀yọ́ bọ́hùn ọlọ́run lọ́ bọ́hùn. walladhina amanu máa. gbogbo àwọn tó tẹ̀lé tí wọ́n bá jíṣẹ́ gbogbo àwọn sàábẹ̀ gbogbo wọn ni wọ́n bọ́hùn. mata nasirullah. àwọn múlẹ̀ mà nábì pé oṣù lọ́n gba wá àyè ọlọ́run lánà ṣe ń bọ̀ yíyọ lànà sí ọ̀hún bóde gan. Ibrahim táwọn múlẹ̀ mà nábì tí wọ́n karama ànábì náà wá ń sọ fọlọ́run pé mata nasirullah. mata nasirullah. ọlọ́run ni a bá. alá inna nasirallahi qarib. àwọn ti dé tán àwọn bàbá yóò rí lọ́fẹ̀ẹ́ o. wọn ò rí lọ́fẹ̀ẹ́. ẹran tí wọn o. bàbá ní ẹran tí wọn. ẹ má jà máa jẹun wọn lásán o. ẹ má jà máa jẹun wọn lásán. inú tẹ́ fi kún sẹ́yìn ẹ fọjọ́ kan lẹ̀. inú tẹ́ fi kún sẹ́yìn. tẹ́ nínú kankan tẹ́ ṣe àtọmọ́ké àtàgbà oṣù lé kí lẹ fẹ́ ṣe àdúrà ní pé fún Jagunmọ́gẹ̀fẹ̀ ọjọ́ òní ọjọ́ àdúrà rẹ̀ ni. ẹ̀fọ́jọ́ kan lẹ̀ bẹ́ẹ̀. àtọmọdé àtàgbà. àdúrà ọjọ́ àdúrà. ìgbà ọjọ́ àdúrà. ọmọ àti òmùsọ́fà. oore má lè gbàgbé ló ṣe fún yín. oore má lè gbàgbé ló ṣe. ọ̀tọ̀ lóore pé ẹ̀rọ ayé gbé rọrùn. àmóore yí pé ìtàn yóò parẹ́ nù àfa. oore yí pé ìtàn yóò parẹ́ nù àfa. tí a bá fẹ́ kọ̀tàn Kòròdú. tí wọ́n fẹ́ kọ̀tàn Kòròdú. ìsìláàmù Kòròdú. ìsìláàmù Kòròdú. tí wọ́n bá ti yọ kó ń bẹ́ẹ̀ kò pé. tí wọ́n bá ti yọ lọ́mùsọ́fà kó ń bẹ́ẹ̀ kò pé. tí a bá kọ̀wé ọ̀hún ni ẹ̀rọ sọ́sọ́ mi. bẹ́ẹ̀ bá kọrú ìwé bẹ́ẹ̀ wọ́n lè lọ sọ́sọ́ mi. níbo ni lágbájá wà. níbo ni lágbájá wà sẹ́yìn. fún wàhálà tó ṣe fẹ́ sí. fún wàhálà tó ṣe fẹ́ sí. àdúrà lẹ́ẹ̀fin ránṣẹ́ sí wọn. àdúrà lẹ́ẹ̀fin ránṣẹ́ sí wọn. Ọlọ́run mọ wàhálà wọn ni o. Ọlọ́run mọ wàhálà wọn. Ọlọ́run mọ fìtínà wọn ni o. Ọlọ́run mọ fìtínà wọn ni. mi ò jó lè yí sí fáwọn ta kù lẹ́yìn kálárì ibi tí wọ́n kù sí. mi ò jó lè yí sí fáwọn ta kù lẹ́yìn kálárì ibi tí wọ́n kù sí. Ọlọ́run rárá ẹ lè rí. Ọlọ́run ní wàlẹ́dínà jáwù mi máa dì í. àlẹ́dínà jáwù bẹ́ẹ̀ ni gbogbo wa jáde lónìí.
gbogbo mẹ́bàdì àwọn tá a dé lónìí gbogbo tó nǹkan jẹ́ tó wá dé lónìí wọn bàbá wọn yìí tá à ń wí ọlọ́dẹ gbọ́dọ̀ tẹ́nu wọn wò. يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان. ọlọ́run tẹ̀ bá máa tẹ̀rẹ̀ jẹ́ pọ̀ ní tẹ́ máa wí fún wọn. ربنا اغفر لنا àdúrà ní kẹ́ máa tọrọ gbọ́ ọlọ́run foríjì wá. ولإخواننا الذين سبقونا بالإيمان. máa wo bí ọlọ́run fún wa lédè dákunjú àdé níjọ wọn bímọ tí ń bí àkàrà gbogbo àwọn tí wọn wá lọ síwájú wa látẹ̀rí anabi Musa anabi Isa anabi Nuhu anabi Muhammad sallallahu alaihi wasallam gbogbo iye wọn ni tí wọn ṣiṣẹ́ edere àwọn sàhábà tí wọn tẹ̀lé wọn àwọn àyímà tí wọn tẹ̀lé wọn kọ́díìsì lọ́wọ́ ń pè wá torí pé adé aláǹṣiṣẹ́ wọn ọlọ́run ní àdúrà lẹ́tọ̀ọ́ fáwọn àwo. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان. sọ wá dọ́mọ ìyá wọn ọlọ́run ọmọ ìyá ni gbogbo yín àwọn ṣe síwájú ẹ̀yìn lè gbà lẹ́yìn wọn ọlọ́run ní tẹ́ ẹ máa tọrọ fáwọn ọmọ ìyá yín ni ẹ máa sọ fún yín pé. ربنا اغفر لنا. àforíjì ni ẹ tọrọ fún wọn ẹ tọrọ fúnra yín ẹ tọrọ fáwọn ọmọ ìyá yín tó àìsẹ́ síwájú yín. ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا. ọlọ́run ní kíní kan gbọdọ̀ wà ní ọkàn yín sí wọn. nílẹ̀ dínà àmánù ọlọ́run ni wọ́n sáàfù wọ́n ṣiṣẹ́ kíníkíní kan bẹ́ẹ̀ ara jẹ́ ẹni ọlọ́run ní Sókótó tọ́jẹ́ ń Kánò tọ́jẹ́ ń lè dúró bí owó ọ̀jẹ̀ bọ́jẹ́ lọ bí owó ọ̀jẹ̀ kódà bí ọ̀jẹ̀ lẹ́wọ̀n bímọ tọ́jẹ́ mọ́sára bọ́jẹ́ bìkan tó o bá dé àyè ẹni ọlọ́run ní ibi tóun náà ti jíṣẹ́ fọ́tò kan ní ògbé. wàlá tẹ̀jẹ̀ ní ọ̀dọ̀ bàbá oṣù àdáṣe yìí ọba dọ́dọ̀ mọ́mú sáfì yìí ní Íjíbítì lọ́hùn tí wọ́n kó wa lọ bóun náà ṣe rí nu tùrásì rẹ̀ náà bẹ́ẹ̀ ayé àwọn àgbàlagbà kọ̀ọ̀kan bó ọba ti wọbẹ̀ ó ti mọ̀ pé ayé wọn bí ṣe rí nì. ọlọ́run náà àwọn eré yìí ní àdúrà ní ẹ fi lépa bá wọn ẹ má jẹ́ nǹkan kó kù mẹ́ẹ̀mí yín sí wọn o. Rabbana innaka ra'ufur rahim. ọlọ́run gbogbo oyè wọn wọ́n ṣiṣẹ́ bóni ṣe rí. bí ó ṣe yé wọn mọ wọ́n ṣe ṣe mọ́. wọ́n sì sáàf. fún rẹ̀ ọlọ́run. àmọ́ ọ̀jẹ̀ wọn gbé o. ọ̀jẹ̀ wọn gbé náà lẹ́yìn tẹ́ jókòó yìí. láì kọ̀jẹ̀ wọn gbé. ọ̀jẹ̀ wọn gbé. etí ó bá sì bu àánú ẹ̀jẹ̀ ẹ̀dá. ó ti di nǹkan tó jẹ́ pé èèyàn máa yẹ ẹ́ nìjẹ́ ó máa jogún ẹ̀. irú bẹ́ẹ̀ ni bàbá Sọ̀mọ̀dání. Fúnṣẹ́ táwọn náà ṣe lójú ọ̀nà yìí. Bọ́ bá dé mọ́sáàsì bàbá yìí máa rántí mọ́sáàsì jọ̀hún nílọrin ni. Bàbá ń dáhùn bá dé mọ́sáàsì bàbá àwọn máa rántí mọ́sáàsì jọ̀hún nílọrin. Bí wọ́n ṣe kọ́ mọ́sáàsì wò ló. Àbíkí àbádọ́dà nẹ́bì ní rọ́dọ̀. Nígbà wọn jogún bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni bàbá wa lùwà jùd. Bọ́ bá dé Lọ́ndọ̀nù lónìí. Èso àwọn Sìnìgá o. Ẹgbọ́ ọba Sáwì àtìjàní àkànní Lọ́ndọ̀nù. Àlùwàjúdù ni. Wọ́n ti jogún kéyìn ó ṣiṣẹ́. Ọlọ́run wọlé àwọn ẹni Ọlọ́run. Yọ́nú sí wọn. Gbàbọ́ wọn. Kẹ́ wọn. Gẹ̀ wọn. Wọ́n wá bẹ́yìn wọn jẹ́. Àtàwọn àgbàlagbà tiwa náà. Wọ́n ti lọ sọ́dọ̀ Ọlọ́run. Látẹ̀rí àfáàgbà. Ṣéèkì Hálímì. Látẹ̀rí àfáàgbà. Ṣéèkì Hálímì. Látẹ̀rí àfáàgbà. Wọ́n yí dọ́dọ̀ bàbá wa ọba Abdulkadir Báwa. Bàbá wa Sùlù. Kọ̀ọ̀dé. Ọlọ́ba àgbà. Wọ́n á yọ́nú sí gbogbo wọn. Ọlọ́run pẹ̀lú bismillah. Bàbá tí wọ́n wà bẹ̀ lónìí. Bàbá àdúrà ní àti gbogbo àdúrà. Ẹ bá rí ẹlẹ́ẹ̀kan sí. Ẹ bá rí ẹlẹ́ẹ̀kan sí. Ọlọ́run àtìgbà wọn àtàgbà wọn má fi kankan yọ wọn lẹ́nu. Wọ́n sí wọn lárúgbó ọba. Má dà wọn láàmú. Má wàhálà wọn. Má fìtínà wọn. Ayatul Kursi.
gbogbo tí wàá jẹ́ fámìlì Ushoala. gbogbo tí wọ́n jẹ́ fámìlì Ushoala. Inna a'tainaka. Inna a'tainaka. ọba àti Sọmọdání. ọba àti Sọmọdání. Suratul Fatiha. bisil Fatiha. Sheikh Musa. Inna a'tainaka. gbogbo àtọ́ wa pátápátá. gbogbo ẹni tó wá wá sáyé yìí pátá. ibi tó kálukú ti wá. ara kò sí. ara jìnnà. Inna a'tainaka. kàdán bí abúkátà wa. àwọn bàbá jama bàbá wa Sọmọdání. àwọn jama bàbá wa Sọmọdání. lápapọ̀ wa. Inna a'tainaka. bàbá wa imam. Inna a'tainaka. Allah tana majana wa tana majana wa شهادتها في إلى الموت مكرة بعد الموت يا صرف والنسان يا الموت ويا سامي صوت اللهم اجعل ما في كل مؤمن بعد كلاميات وسيدنا سنة آمين قصة ومرض وسيدة وخير اللهم اهدنا حقا وارزقنا اتباعه وارنا الباطل لا قبل حي ولا عباده ولا إيمان وكذا بقت كلمات لي بعد موسى وإن جدنا حسبك الله ومن اتبعك من المؤمنين. ọlọ́run abá dúpẹ́ fún bàbá o. ọlọ́run bá dúpẹ́ fún bàbá. gbogbo tí ń jẹ́ fámìlì Ushoala. gbogbo tí ń jẹ́ fámìlì Ushoala. ọlọ́run bá dúpẹ́ fún yín. ọlọ́run bá dúpẹ́ fún yín. lérí àpọ́nlé tẹ́sí. lérí àpọ́nlé tẹ́sí fún bàbá mú sí. fáwọn àgbàlagbà lọ́dọ̀ wa. fáwọn àgbàlagbà lọ́dọ̀ wa. ọlọ́run bá dúpẹ́ fún yín. ọlọ́run bá dúpẹ́ fún yín. Fatiha. bàbá olówó rí bí. Inna a'tainaka. oríwu Central Mosque. Inna a'tainaka. إن الله وملائكته يصلون على النبي يا الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وصلى الله تعالى عليه وآله وصحبه وسلم تسليما سبحان ربك رب العزة عما يصفون